ṣé ìgbésẹ̀ tí ó ń lọ́wọ́ yìí ò ní dẹ́kun oore ṣíṣe láwùjọ wa báyìí? Ṣé kò ní jẹ́ kí àwọn èèyàn jáwọ́ nínú oore ṣíṣe láwùjọ wa báyìí? Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, wọ́n ti lọ gbé Reverend Father Church tó pín oúnjẹ ọdún fáwọn èèyàn ní Àbújá tí àwọn èèyàn ti tẹ́ra wọn pa. Àwọn náà ti wà ní àhámọ́ tó túnmọ̀ sí pé àwọn náà wà fojú balẹ̀ ẹjọ́. Bó dẹ̀ pé àwọn ọmọ ìjọ wọn kan ti jáde, wọ́n ti ń fẹ́ ẹ̀hónú hàn, ṣùgbọ́n sáwọn èèyàn fẹ́ sọ̀rọ̀ mọ́. And pé ta ló yẹ ká bá wí lórí ọ̀rọ̀ yìí bí kìí ṣe ìjọba? Olórin kan sọ wípé, bàbá mi kan sọ pé, ìlú dé kókó Ọlọ́run wa sọ̀gbà yìí dẹ̀rọ̀ o. Tí ìlú ò bá le kókó, sáwọn èèyàn á máa tira wọn gìrìgìrì torí oúnjẹ tí ò tó nǹkan. Ẹlòmíì ibi tó ní tira wọn yẹn, ẹlòmíì ò jẹun kúrò ní, kò lè mọ nǹkan tó máa jẹ sùn. Ṣé ń gbọ́ mi? Tí ìlú ò bá le, ẹlòmíì tó bá rí gbà kò níro pé wàhálà ni ó. Torí àwọn onímọ̀ pé ara kú lọ́sà ní aṣọ gbági tóun bá rí gbà, òun sáà ní oúnjẹ sílé. Ṣùgbọ́n kò ní oúnjẹ sílé, ibi kíbi ẹ náà nìkan la gbẹ́kẹ̀lé ẹ̀. A wò pé kàkóun má rí gbà, káàkiri má dùn ọbẹ̀ ni, tápá tẹ gbọ́dọ̀ rún sí. Ní ọgbọ̀n àfàjọ́ pẹ̀lú mi àṣáájú, òun fẹ́ rọ́rí wọbẹ̀. Ìjọba yẹn ń sìn báyìí, wọ́n ń gbé àwọn olóore yẹn aláàánú yẹn. Sọ wá tún di ọdún mi, sáwọn ilé àtẹrù pé wọ́n tún sọ pé àwọn fẹ́ ṣe nǹkan kan mọ́. Ẹ dá mi lóhùn. Lóòótọ́ inú wa ò dùn sí àwọn tí ó gbẹ̀mí mì. But my question is, ṣé ó wá yẹ ká máa ti àwọn organizers ká tì wọ́n mọ́lé tàbí ká fẹ́ rán wọn lẹ́wọ̀n lórí nǹkan tí wọ́n ṣe yẹn? Kì í ṣe pé àwọn ló pààyàn o, kì í ṣe pé àwọn ló tìyàn o, kì í ṣe pé àwọn ló tẹ̀yàn mọ́lẹ̀ o, ṣùgbọ́n pé àwọn ló organize event yẹn, tó yẹ pé event yẹn lè, kì í ṣe pé wọ́n sọ pé àwọn ń ṣe birthday o, wọn ní àwọn ń ṣòkú àgbà o, wọn ní àwọn ń ṣe graduation o, wọn ní àwọn fẹ́ pín nǹkan ọ̀fẹ́ fáwọn èèyàn kí ara tún lè tu àwọn èèyàn díẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́, mo rántí gbà kan nígbà tán ní àwọn customs ń pín oúnjẹ, ṣé kìí ṣe Lagos State ni, ṣé àwọn èèyàn gbẹ́mìí mi bẹ̀? Ṣé ìjọba ṣe arrest ara yín, ẹgbẹ́ra yín nítorí pé ti jẹ́ ìjọba? Ẹ̀yin náà lẹ́dẹ̀ dá wàhálà ẹ̀ sílẹ̀ tẹ́fàyé ní wá lára. Kìí ṣe president nìkan o. To God who made me, I must be sincere. I'm saying the truth now. It's not only the president. Because me, Kisoloselu, have been saying this. But we have to say the truth. Baba ń try it here. Níwọ̀n bá lé ọdún yìí, amóye àwọn nǹkan tí federal government pín sí state kọ̀ọ̀kan kára lè tu àwọn ará ìlú, àwọn nǹkan yẹn níbo ló dé dúró. Gbogbo empowerment tó ń jáde láti federal level pé president ń pump owó sí state kọ̀ọ̀kan láti fi ṣe empowerment, ǹjẹ́ rí nǹkan kan? Gbogbo àwọn is God. Sẹ́rí gbogbo wa ní ọwọ́ wa ò mọ́ lórílẹ̀‐èdè yìí. Ó kàn yẹ pé tábàbọ̀ lórí ìlú la máa ń bú ni. Tábàbọ̀. Ní Nàìjíríà, constituency mélòó ní December yìí ló ṣe nǹkan ìdẹ̀rùn fáwọn ará constituency? Senator mélòó? Rep mélòó? Ṣé ìgbowó constituency ni? Ṣé ìgbà constituency allowances ni? Ṣé ìgbà? Ṣé wọ́n ní kí a máa kọ sápò ni? Local government mélòó ló ṣe nǹkan ìrọ̀rùn táyé kí nǹkan ìdùnnú, nǹkan ọdún fún àwọn ọmọ local government ẹ̀? Ṣé wọ́n ẹ̀gbà location ni? Kò tẹ̀ wá sí project tán táwọn ìjẹyẹn wá sí mọ́, kò tẹ̀ local government project kankan mọ́, kò sí mọ́. Kò sí mọ́. Owó they charge allocation charge from Abuja, and we are not talking about this. Our focus is only on the president. Hey, Tinubu. No. Let's come to the local level as well. Let's talk about them. What is happening at the local level? What are they using the allocation for? We need to ask them this question. We want allocation, local government allocation, see? So, can you àwọn ètò báyìí tí ń wá? Ó lè máa ṣètò pé wọ́n pín oúnjẹ. Wọ́n ká ní àwọn ètò
kọ̀ọ̀kan wà tó jẹ́ pé ó ń mú ara tu àwọn ará ìlú kò sẹ́ni tó máa bọ́dà láti lọ́ọ́ máa fẹ̀mí ara ẹ̀ wéwu mọ́ pé ibì kan tẹ́tí máa tiẹ̀ gírígírí mo ti sọ́rí ní programs mi and I will try to repeat it now in some of the advanced countries wọ́n ní àwọn ètò tó jẹ́ pé láì ha ráìsì láì ha èlùbọ́ láì ha gàrí ó ti mú ayé dẹrùn gbé fún àwọn ará ìlú wọn. Number one is this: tí arúgbó bá ti wọ 60 years of age in UK, America, Canada and South Africa, tó tún jẹ́ Africa country, they are doing it in South Africa. Tó bá ti jẹ́ ọmọ South Africa tó bá ti wọ 60 years ìjọba máa sanwó fún ẹ tí wọ́n mọ̀ pé at that age ò ní egungun láti ṣiṣẹ́ mọ́. Pẹ̀lú èèyàn tó wá mọ̀ pé that the month end owó òun retí ìwọ̀n kó jẹ́ 10,000 naira òun retí ẹ̀ tíra ìṣòdì ẹ̀wọ̀n bó ṣe wọ́n ìwọ̀n búkú yóò kánà ìṣòdì àjùbẹ́ àbí 200 naira lọ per Congo tó yàn pé 10,000 yẹn kí ló ń fẹ́ ra ń bẹ̀ ṣé ẹ̀jọ̀ ṣé arúgbó bí àlọ́ tó síbi tẹ́tí máa ti ṣubú ṣé arúgbó bí àlọ́ síbi tẹ́tí máa lọ ti ṣubú. So mo sọ pé kì í ṣe ọ̀dùgbà tí federal government ìjọba máa ń pín oúnjẹ nìkan look for some systems tó máa jẹ́ kí everybody were relieved. Any programs la lè ṣe even yàtọ̀ fún ìjọba ẹ̀yin tó náà ṣẹ́gi ọ̀la fún dájú ní àwùjọ ẹ má kàn jẹ́ olówó igbó ẹ ronú àwọn nǹkan tẹ́ lè ṣe ẹ ronú àwọn nǹkan tá lè máa ṣe àwọn nǹkan tá lè máa ṣe nǹkan tó ń cause wàhálà tó ń ṣẹlẹ̀ níbi pé wọ́n ń pín oúnjẹ stampede ń ṣẹlẹ̀ gbàkànwò kan yìí ìjọba ara ní àwọn èèyàn ni o. That is just the truth. So àwọn tó tún wá ń ṣe ètò yẹn ẹ má rò wípé ó yẹ kẹ́ fìyà jẹ wọ́n torí pé nǹkan yẹn jí mọ́ wọn lọ́wọ́ tẹ́ bá fìyà jẹ wọ́n wọn à ní fẹ́ sèmí mu àwọn àmì ní ó dẹ̀ ní fẹ́ dá sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ mọ́ ṣébi òtún náà máa pa àwọn èèyàn tí wọ́n ti ràn lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ fojú yẹn wo Adémádé lórúkọ mi ìyanu á ṣẹlẹ̀.